ìròyìn látòrí ìkànnì Ewúláyé TV Plus Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti ẹ̀mí èèyàn ló ti bá ìṣẹ̀lẹ̀ ìjà tó wáyé láàrin Ìlóbù àti Ifọ̀n Ọ̀ṣun lọ. Ohun tí a gbọ́ báyìí ni pé ìjà ilẹ̀ tó ń wáyé láàrin ìlú Ìlóbù àti Ifọ̀n Ọ̀ṣun ti ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ tí ẹ̀mí àwọn èèyàn kan sì ti lọ sí i. Kánsílọ̀ kan tẹ́lẹ̀ tó jẹ́ ọmọ Ifọ̀n Òròlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n pe orúkọ rẹ̀ ní Azeez la gbọ́ pé ó ti gbé ẹ̀mí mì ní báyìí látàrí awuyewuye ààlà tó wáyé láàrin ìlú méjèèjì náà. Ohun tí ó fa sábàbí ikú olóògbé náà ni a kò tí ì lè sọ lọ́wọ́lọ́wọ́ tí à ń kó ìròyìn jọ yìí, ṣùgbọ́n olùgbé Ifọ̀n Ọ̀ṣun kan ẹni tí kò dá orúkọ ara rẹ̀ sọ pé Azeez ti kú nílé ìwòsàn ìkọ́ni fásitì ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn LAUTECH tó wà ní ìlú Òṣogbo lónìí ọjọ́ Jímọ̀. Bákan náà la gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé tó wà ní ìlú Ìlóbù ni àwọn kan ti sọ iná sí. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn èèyàn Ìlóbù, ọ̀gbẹ́ni Ògúnṣọlá sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè Ìlóbù ni àwọn agbésùnmọ̀mí láti Ifọ̀n ṣe ìkọlù sí. Ó ní ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ láti bí nǹkan bíi ọjọ́ 5 sẹ́yìn, ìyẹn ọjọ́ Monday, tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn èèyàn àwọn nínú oko. Wọ́n ṣe ìkọlù sí Líásù Ìṣọ̀lá tó jẹ́ baálẹ̀ Ọ̀pápá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday tí wọ́n sì fẹ́ jí gbé kúrò nílé rẹ̀, ṣùgbọ́n ó pè fún ìrànlọ́wọ́ tí àwọn àgbẹ̀ tó wà ní àyíká àti àwọn bricklayer sì ìrànlọ́wọ́ láti tún ilé tó wó lulẹ̀ ṣe. Wọ́n sì gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí Ifọ̀n Ọ̀ṣun. Nílùú Ifọ̀n àti ìlú Ìlóbù nípínlẹ̀ Ọ̀ṣun. Kí ló fà gan? Ọgbọ́n yà bí ọ̀nà. Àwọn kan ní ọ̀rọ̀ ọlẹ̀, àwọn kan ní ìjà òṣèlú ló fa ọ̀rọ̀ ọlẹ̀, àwọn kan ní torí pé wọ́n ti ń dákòókò lẹ́jà ba ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun wípé bóyá wọ́n announce state of emergency torí àwọn wàhálà kéékèèké lórí ọ̀rọ̀ local government tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gómìnà tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Kò sí ẹni tó sọ tí ò rí sọ. Àkọ́kọ́ bẹ́ẹ̀, èmi kọ́kọ́ ń bu omi sùúrù fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ ẹ bá lè gbà, tẹ́ ẹ bá mú, yóò ṣàǹfààní fún yín. Tẹ́ ẹ bá torí ilẹ̀ tó bá sí pé tòótọ́ ìjà alẹ̀ lẹ́ ń jà, tẹ́ ẹ bá torí ìjà alẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní tẹ̀mí ara yín légbodò, ibẹ̀ ni ọba ti kú ibi wọn ó sìn lọ ọlẹ̀. Gbogbo dúkìá tẹ́ ẹ ti bàjẹ́, ọ̀nà wo lẹ fẹ́ gbà tẹ́ ẹ fẹ́ fi recover? Ṣé ń bínú síra yín ni àbẹ́ ń bínú síjọba? Ọmọ Ọ̀ṣun, ẹ ronú jinlẹ̀. Ó yẹ kẹ́ ẹ máa rántí pé ọmọ Ìlóbù ó ti fẹ́ ọmọ Ifọ̀n, ọmọ Ifọ̀n náà sì ti fẹ́ ọmọ Ìlóbù. Ẹ ti fẹ́ra yín lọ́kọláya, ẹ ti bímọ fúnra yín, ẹ ti ń jọ gbégbé àlàáfíà lọ́jọ́ tó ti pẹ́. Irú kí ni wàá bá ṣẹlẹ̀ tẹ́ẹ̀lì jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀, tẹ́ẹ̀lì bọ́ra yín sùúrù? Àbẹ́ mọ̀ pé ẹ̀mí tó bá ti lọ kò lè padà ní. Ẹsẹ̀ yín lé ní dúkìá tẹ́ ẹ bá bàjẹ́ sẹ́ẹ̀lì kọ́fà rẹ̀ láìmọye ìgbà. Ẹ wo bí ẹ ṣe ń gbé ilé, ẹ wo bẹ́ẹ̀ ṣe fi dúkìá ṣòfò, ẹ wo bẹ́ẹ̀ mi ṣe ń pàdánù. Ẹ bá wọn tí wọ́n rí ẹni wọ́n hàn lọ sí pé wọ́n kú. Àwọn tí wọ́n fojú kàn kọ́, tí wọ́n ráàyè wọn, tí wọ́n ṣe rókù wọn, àkọsílẹ̀ wo lẹ fẹ́ kí wọ́n ní fún wọn? Ẹni tí ìyá rẹ̀ bá bógun lọ tàbí ẹni tí bàbá ẹ̀ bá bógun lọ, irú òwú lẹ fẹ́ kọ́ ọmọ yẹn wà? Ọmọ yìí tó máa láìní. Ṣé ó yẹ ká máa kọjú ogun síra wa? Yorùbá ọba Haúsá jà, Haúsá ọba Ìgbò jà mọ́. Àwọn ọmọ ìyá nínú ìlú kan, ládùúgbò kan, àdúgbò ní Ifọ̀n wà, ibo ni Ìlóbù wà tàbí wà dọ̀tá ara wa? Tẹ́ ẹ bá rò dáadáa, tẹ́ ẹ rò bẹ́ẹ̀ yóò ká bí méjì mọ́ nínú àwọn ọ̀rọ̀ sí títà fún ogun. Ọmọdé ní tógun bá dé, òun ọ̀sà lọ sọ́dọ̀ ìyá àgbà. Ṣógun dàbí iyán ni àbógun dàbí ọkà? Àbọ̀mọ̀bọ̀ yọ gbọ́dọ̀ ìyá àgbà gan wọ́n ti bẹ̀rẹ̀. Kí ló dé? Ní ara Ifọ̀n, ẹ dákun ẹ fi yèdè hàn.
ẹ̀mí tó bá ti lò ní dá padà, dúkìá tó bá ti bàjẹ́ ẹ lè mọ́ rìkọ́fà rẹ̀ láàrin ogún ọdún, ẹ lè mọ́ rìkọ́fà rẹ̀ táyé ó fi parẹ́. Ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ gbogbo ìdáhoro, ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ gbogbo ilé ńlá, ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ di pẹ̀tẹ́lẹ̀. Ẹ dákun ẹ fi yèdè nù. Mo wá ń fi àkókò yìí mo fi rọ ọlọ́lá jùlọ gómìnà Adémọ́lá Adélékè. Ẹ jọ̀ọ́ tó bá ṣe pé torí mo rí pé ẹ ti sọ síta lórí ọ̀rọ̀ ọba Afọ́n àti ọba Àlòkù, ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé. Akọni tí máa ń sọ náà lẹ sọ láti lè jẹ́ pé kí wàhálà àwọn rògbòdìyàn kó lè rodò lọ mú mi. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ọba nìkan, ó ti dọ̀rọ̀ àwọn alágbára, ó ti dọ̀rọ̀ ẹ̀yin aláṣẹ, ó ti dọ̀rọ̀ ẹ̀yin nọ́mbà 1 nílùú Ọ̀ṣun. Àkọ́kọ́ ẹ wúgi ọ̀tẹ̀ kẹ́ ẹ tó gbégi ìfẹ́ kó lè bá sísọ àlàáfíà. Ṣé ẹ rọ̀rọ̀ mi tẹ́ ẹ bá pè lọ́rọ̀ ọmọdé? Gọ́vnà Adélékè, ẹ jẹ́ kí ogun ó mí, ẹ jẹ́ kó ogun ó sinmi látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ́dọ̀ sẹ́nitọ́ ẹnjìnìà Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ẹ jẹ́ kó ogun ó mí, ẹ jẹ́ kó ogun ó sinmi. Tógun bá ti mí, tógun bá ti sinmi, a mọ̀ pé ìjà òṣèlú ni kì í parí bọ̀rọ̀, a mọ̀ pé ìjà òṣèlú ni kì í tán bọ̀rọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wò pé ṣé APC ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu, PDP ni Dr. Ṣèyí Mákindé tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́. Àṣàǹṣe ìgbésí ayé kì í ṣe pé rògbòdìyàn kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà, ṣùgbọ́n tó ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n sí ẹ wò. Ọgbọ́n la fi ṣèlú àìlára o, ìmọ̀ la fi ṣèlú àìlẹ́nìkan. Ẹ jẹ́ àfọ̀tásọ̀rẹ́ ká lè bá àárọ̀ náà lọ. Ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ yín o, tọwọ́ bá tó jẹ tó fi yìn bọlẹ̀, ó kọ rẹ̀ ní parẹ́. Ọba tó jẹ tó fi dà bọlẹ̀, ó kọ tiẹ̀ náà ní parẹ́ nínú ìwé ìtàn. Lótìtọ́ àti lódodo, ẹ̀yin lè máa wò wípé àwọn èèyàn ń kojú pé ẹgbẹ́ alátakò wò pé àwọn ní bẹ́ẹ̀lì rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun. Ṣùgbọ́n kò sí bó ṣe wù kó ṣe lè rí. Gbogbo tó bá ṣẹlẹ̀ lásìkò orúkọ yín ní ọmọ wà ń bẹ̀. Ẹ wá ọ̀nà, ẹ fòpin sí rògbòdìyàn yìí, ẹ jẹ́ kó jẹ́ rodò kó lọ rí inú mi. Gbogbo ẹ̀yin egun ṣoṣo tí parí ike tẹ̀ ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Kábíyèsí ọba Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá, bàbá alẹ́ Yorùbá nìyí, ọba alẹ́ Yorùbá nìyí. Wọ́n ní gbàmígbàmí ọ̀yà gbà, àpọ́nlé òsì ẹni tó gorí ẹṣin kábíyèsí ọ̀kalẹ̀ kó gbéró yàn. Tọ́rọ̀ ilẹ̀ Yorùbá bá ṣẹlẹ̀ lódìdí, wọn ò ní lọ́wọ́ ní sẹ́yìn. Kábíyèsí o, mo kí yín, mo yìn yín, mo ṣàyè. Ẹ pé gbogbo ọba tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun jọ, ẹ yọ tìjà kúrò bẹ́ẹ̀, ẹ yọ ti lágbájá sẹ́mi kúrò bẹ́ẹ̀, ẹ yọ ti mo tọ́ lágbájá kó tàbí àti olóhùn tó mi lákàṣẹ́gbẹ̀ lóhùn jù mí lọ. Ẹ̀yin ọba aládé, ẹ pèrè ayé jọ, ẹ gbọ́kọ̀ ẹ kọrí Àbújá, ẹ lọ rí bájọba àpapọ̀ sọ̀rọ̀ kí wọ́n fi ìpínlẹ̀ Ọ̀ṣun bọ̀ yín. Ẹ tọrọ tẹ́ ẹ bá fẹ́, ẹ parí aáwọ̀ tí ń bẹ láàrin Oyètọ́lá àti Adélékè. Bí bẹ́ẹ̀ kọ́, ẹni tí ọ̀rá ní ọmọ sàn. Ọba aládé, ìlú tẹ́ ìjọba lé lórí náà nù. Ọọ̀ni of Ifẹ̀, bàbá wa ti mú, bàbá wa nílùú Atáọjà àti ìlú Òṣogbo, bàbá wa Olúwo àti gbogbo ọba tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun tí mi ò láǹfààní àti máa dárúkọ gbogbo wọn. Ẹ pèrè ayé jọ, ẹ ṣèpàdé lọ́balọ́ba, ẹ ṣe ètò àlàáfíà sí ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ ṣe ìpàdé àlàáfíà lọ́dọ̀ Oyètọ́lá, ẹ ṣe ìpàdé àlàáfíà lọ́dọ̀ gómìnà Adélékè. Ẹ yọ tòṣèlú kúrò bẹ́ẹ̀, ẹ gbàgbé Ọ̀ṣun ìlú yín ni, ẹ̀yin lẹ̀ ní. Ẹ gbọ́kọ̀ ẹ kọrí Àbújá, ẹ lọ rí bájọba àpapọ̀ sọ̀rọ̀. Ẹ ṣe ètò àlàáfíà láàrin àwọn alága káńsù méjèèjì tí wọ́n ń tàkùrọ̀ gan. Ẹ ṣe ètò àlàáfíà láàrin Adélékè àti Oyètọ́lá. Ẹ ṣe ètò àlàáfíà láàrin President Ahmed Tinubu àti ẹnjìnìà Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ìgbà yìí ìlọsùn tí ó lè sùn tí ó hàn ọ́ tẹ́ forí lé sùkà. Bí bẹ́ẹ̀ kọ́, ohun tí ń bẹ lẹ́yìn ọ̀fà ọmọ kọjá òde. Ìjọba Adélékè, ẹ dá sọ̀rọ̀ ilẹ̀ tí ń dá wàhálà lẹ̀ láàrin Ifọ̀n àtọ̀ṣun. Ẹ má jẹ́ kí wọ́n láàrin Ifọ̀n àti Ìlú-Ìwó. Ẹ má jẹ́ kí wọ́n máa lò bí afẹ́nú láti fi da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun lò.
tó bá ṣe pé ilẹ̀ kíní ilẹ̀ kejì tí wọ́n ń jà sí, ẹ kó gbogbo ẹ̀ pọ̀, ẹ sọ di ilẹ̀ stéètì, ẹ ṣe nǹkan mèremère bẹ́ẹ̀, ẹ dára owó iyebíye bẹ́ẹ̀, ẹ jẹ́ kó máa jàǹfààní fún ìlú kíní àti ìlú kejì, ẹ pẹ̀tù sááwọ̀, ẹ jẹ́ kó wọ́n mí, ẹ jẹ́ kó wọ́n sinmi. Torí tí gbogbo ẹ̀ bá ń lọ báyìí tó bá fi dàsìkò òbò, yóò mà ní. Gómìnà Adeleke, ẹ sọ fún gbogbo àwọn èèyàn yín tí wọ́n wà nínú ẹgbẹ́ alábùrẹ́là tó ṣe pé tí a bá ti lọ local government council, wọ́n máa ṣe fídíò, àwa la wà ń bẹ̀, àwa wà local government. Gbogbo nǹkan báwọn ní máa dùn bí àlàáfíà lóru ni, ní máa dàrú ni, torí pé àṣẹ wà, àṣà wà, òfin wà, gbogbo ẹ̀ náà ló wà. Ẹ jẹ́ á máa lò tó bá yẹ lásìkò tó yẹ. Tá a bá lo àṣà níbi tó ṣe yẹ kófin ó ṣiṣẹ́, ó ṣeé ṣe kó ba nǹkan jẹ́. Tá a bá lò òfin níbi tó ṣe yẹ káṣà ó ṣiṣẹ́, ó ṣeé ṣe kó da nǹkan rú. Ẹ ṣe ètò àlàáfíà sí ìlú Ọ̀ṣun. Èmi wá ń fàkókò yìí mo fi ń rọ Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, bàbá ẹlẹ́sìn Islam ní ẹ̀wọ̀n tẹ́ gbé dání, ẹ̀yin náà pè fàlàáfíà nípínlẹ̀ Ọ̀ṣun. Orí ètí kúrò ní pé mo wà lórí ààrẹ tàbí mo wà lórí ẹ̀bí. Ẹ jẹ́ ká gbà pé ẹ̀yin àti Bọ́lá Ahmed Tinubu ẹ ti jọ jẹun abọ́ kan náà rí, ẹ ti jọ fífi kan omi rí, ẹ ti jọ jókòó papọ̀ rí, ẹ ti jọ lòfẹ́ rí láàrin ara yín. Ìfẹ́ lẹ́jọ́ lò tẹ́ fi jọ débi tẹ́ ẹ dé, ìfẹ́ lẹ́jọ́ lò tẹ́ fi jọ ń fira yín sípò, ìfẹ́ lẹ́jọ́ lò tẹ́ fi ṣe àwọn àjọṣepọ̀ kọ̀ọ̀kan. Àmọ̀pọ̀ ni olóṣèlú kì í sọ̀rẹ́ àtàárọ̀ títí dalẹ́, ọ̀tá olóṣèlú kì í sọ̀tá àtàárọ̀ títí dalẹ́. Ṣùgbọ́n ìtẹ́ ẹ bá ti mọ̀ pé ọ̀fẹ́ máa domi àlàáfíà lóru, ẹ ti búrẹ́ o, ẹ ṣe sùúrù, ẹ ṣe ètò àlàáfíà tó péye. Ẹ má jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun di rúdurùdu, ẹ má jẹ́ kí wàhálà owó ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe bí ìpínlẹ̀ ọmọlúàbí rẹ̀ pé kí ló dé táwọn aṣíwájú rẹ̀ ọmọ sí táwọn aṣíwájú rẹ̀ ọmọ sì wọ ọmọlúàbí. Èmi rọ̀ yín o, Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, torí pé gbogbo wàhálà tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò sẹ́yìn rògbòdìyàn tí ń bẹ láàrin yín àti Bọ́lá Ahmed Tinubu tá a bá ní tanra wa jẹ. Bákan náà, bí mo ṣe ń rọ Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, mo wá rọ my former governor ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Oyètọ́lá, Alhaji Oyètọ́lá, bàbá Isaac Oyètọ́lá, ẹ̀yin náà ṣe sùúrù, kí ló dé? Ẹ jẹ́ ká gbàgbé tọ́lọ́ ń bá pè ní tìyẹn, ní tí ìbá ṣe tìyẹn kì í ṣe tìyẹn. Ẹ lọ mọ̀ oúnjẹ ọ̀gá àṣà ò ní gbé. Ẹ tọ́jú ẹgbẹ́ òṣèlú yín, ẹ ní sùúrù gbà àkókò ìdìbò pé tẹ́ ẹ bá dìbò tọ́lọ́run bá sọ pé yẹn ló kàn, ó di dandan kẹ́ ẹ débẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá fi ọ̀rọ̀ kékeré àtàwọn nǹkan kéékèèké tá a fi jọ ń dà láàfíà lóru, ẹ jẹ́ ká máa mọ̀ wípé àwọn tí wọ́n ń kú yìí, àwọn tí wọ́n ń sójú dúkìá wọn ń ṣòfò yìí, ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n o, ọmọ mọ̀lẹ́bí ọwọ́ àánú wọn o, ọmọ tí yóò bá síbẹ̀. Ẹ jókòó àlàáfíà pẹ̀lú ìjọba àpapọ̀, ẹ jókòó àlàáfíà pẹ̀lú gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun yà àwòkọ́ṣe rere lára yín gẹ́gẹ́ bí aṣíwájú rere, àtọ́júlé èèyàn rere tí wọ́n fi ń wò yìí. Ẹ jẹ́ kí wọ́n bá yín nípò ọmọlúàbí. Ẹ jèbùrẹ́, torí mi mọ̀ pé iná ti ń jó, ó láláwo lẹ́yìn ni, tí náà bá láláwo lẹ́yìn kò ní jókòó fòkè odò. Gbọ́rọ̀ mi, ẹ yẹ̀wò, ẹ wò ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò, ọmọ ìyàwó ọmọ ìbátan, ọmọ ẹbí ọmọ ará, ní gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó mú ọmọ alá, ó mú ọmọ ẹnìkan lẹ́gbọ́n, ó mú ọmọ ẹnìkan làbúrò. Ẹ má jẹ́ àfogun jara wa mọ́, ẹ má jẹ́ àdá wàhálà lẹ̀ síra wa lọ́rùn mọ́. Tá a bá fà lọ wájú fà lọ ẹ̀yìn, tí wọ́n bá rà ní state of emergency, mo fẹ́ kẹ́ ẹ máa rántí nǹkan kan o. Babangida jáde ń jò ní, Babangida bẹ̀rẹ̀ sí ní kàbí àjẹ́, Babangida bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì, Babangida bẹ̀rẹ̀ sí ní tọ́ka sásìsì rẹ̀ láago mélòó. Ọlọ́run ó múlẹ̀, òtútù ọ̀dà lásán láàmú. Gbogbo tí Babangida ti ṣe nígbà tó ṣe é, sọ́mọ̀ tó gbọ̀ wá lẹ́yìn, òun rèé o, ó ti dùnkú ìyá àjọjọ tí wọ́n di kalẹ̀ tí ń só. Ẹ jẹ́ kí gbogbo ọmọ rántí, tá a bá ń gbápá lónìí, tá a ń gbẹ́sẹ̀ lọ́la, ẹ jẹ́ á rántí ìjọ kan tá a nílò ìgbápá tá a nílò gbẹ́sẹ̀ mọ́. Òní àgbẹ̀ roko, ó fọkọ́ pamọ́, ọ̀la àgbẹ̀ roko, ó fọkọ́ pamọ́, àgbẹ̀ ń fọkọ́ pamọ́ torí ìjọ tó kọ́ tágbẹ̀ ń fi pamọ́ padà wàá fi àgbẹ̀ gangan pamọ́ sínú ilẹ̀.
ẹ jẹ́ ká rántí ìjọ tí gbogbo wa kò sí mẹ́mọ́ kí ni kí wọ́n máa sọ nípa wa, kí ni kí sọ ń pa tèmi, kí ni kí wọ́n sọ ń pa ti Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́, kí ni kí wọ́n sọ ń pa ti Mr. Ayọ̀ Oyètọ́lá, kí ni kí wọ́n sọ nípa yín Gọ́vnọ̀ Adémọ́lá Adélékè, kí ni kí wọ́n sọ nípa yín President Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ gbogbo ẹni tí ìran wọn bá kú àbí gbogbo ẹni tó bá ṣòfò dúkìá tí òun kọ rere kì í nínú rògbòdìyàn tí ń bẹ́lẹ̀, ẹ̀yin àgbààgbà nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀yin ọba aládé tẹ́ ẹ̀ ń wo ọ̀rọ̀ yìí ràn, tẹ́ ẹ̀ rí nǹkan kan sí sí kí ni ìjọba lé lórí. Ṣé kí n dá ìjọba lé lórí náà ní àkókò nìyí tó yẹ kẹ́ ẹ̀ dìde? Bàbá wa Olúwo, sọ̀rọ̀sọ̀rọ̀ níyìn, akíkanjú ọba nìyẹn nílẹ̀ Yorùbá, ojúṣe yín ló délẹ̀ yìí o. Ẹ má wò pé kọ̀ọ̀kan mi torí olóyè tó bá ara tó kára ẹ̀dẹ̀ ó bọ̀ wá kára wò. Ọlọ́run ní dààmú ọkàn gbogbo yín, ṣùgbọ́n àkókò ní tó yẹ kẹ́ ìjọba aládé kẹ́ ẹ ṣe láyé lóṣooṣù ọwọ́. Ní fi máa ń dùn tí wàhálà bá ń bára Yorùbá tá à ní rọ́bà aládé kankan kó dìde kó tiẹ̀ sí bí ọkùnrin kó ní ẹ̀jẹ̀ àpẹẹrẹ àwàjọ, ẹ má jẹ́ ajá sáde mọ́, ẹ má jẹ́ ajá sípò, ẹ má jẹ́ ajá sọ́jọ́ orí, ẹ má jẹ́ ajá fipò bákan jọ bákan lọ. Gbogbo yín tẹ́ ìjọba Ọlọ́run nìkan lọ́ba tó bá lórí gbogbo yín. Ẹ fi àyà jùlọ lẹ̀, ẹ pẹ̀rẹ̀ ayé nípa ìfẹ́, ẹ pẹ̀tù sáwọ̀, ẹ pẹ̀tù sí rògbòdìyàn torí pé gbogbo àtẹ ìjọba lé lórí tí wọ́n bá ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀, tí wọ́n bá ń bẹ lálàáfíà, ó di dandan kí wọ́n máa kọrin kí àsìkò yín pásìkò yín tù wá lára. Mo rọ gbogbo ẹ̀yin àgbààgbà òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun, sí bàbá wa Bísí Àkàndé Oyèlọ́lá níbo ni gbogbo yín wà. Gbogbo ẹ̀yin àgbà òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun, ẹni tí ń bẹ PDP lónìí mọ̀lẹ́dí lọ́la kọ́kọ́ sí APC lẹ́nu mọ̀lẹ́dí lọ́la kọ́kọ́ sí Accord Party lè kọ́ọ̀sì sí SDP. Kò sí tí ó lè ṣẹlẹ̀ ìtẹ́ ẹ bá ti wá bàjẹ́ nígbà tẹ́ wà ní ẹgbẹ́ kan sẹ́yìn èyí tó ṣe mọ́ àwọn nǹkan tẹ́ ẹ bá ti fọwọ́ kó bàjẹ́, tẹ́ ẹ ti fọ̀tẹ̀ bàjẹ́, tẹ́ ẹ ti fọ̀rọ̀ ẹnu bàjẹ́, tẹ́ ẹ ti mú báírò, tẹ́ ẹ ti lo agbára àpapọ̀, tẹ́ ẹ ti lo agbára ìpínlẹ̀, tẹ́ ẹ ti lo tẹ́ ẹ ti fi bàjẹ́ sẹ́yìn èyí tó ṣe mọ́. Ẹ pẹ́ra yín nítorí ìmọ̀bí ẹ̀sùn tó yẹ lásìkò tó wúlò, ẹ gé ọ̀tẹ̀kẹ́ tó gbẹ́jì ìfẹ́ kó lè bá ṣiṣẹ́ àlàáfíà. Tí nínú ẹ̀yin aráàlú ọlọ́kàn yìí náà tó ṣe pé ẹ̀yin tí ìgbọ́ fẹ́ àtàwọn tí a fẹ́ fogun jalè àtàwọn tí a fẹ́ fọ̀tẹ̀ tí a fẹ́ fi ṣe pé alágbájá ti ṣẹ̀mí tẹ́lẹ̀ mo fẹ́ dáná sí lọ́rùn kí ló dé ibi méjì bá ti jà orí gbogbo ènìyàn jẹ. Kódà tó bá yẹ lẹ́yìn kánsílọ̀ tí a lókun ẹ̀dá akọ yìí oníṣègùn tí a lókun ní gbogbo àwọn tí a gbẹ́mẹ̀mí nínú gbòdìyàn tẹ́ fà lọ́jọ́ ìlú. Ó yẹ kí ẹnu bàrà náà níyàtọ̀ jẹ́ ọkùnrin àti ìyá oúnjẹ tí ó pọ̀ wá nínú ìjọ ní gbogbo wa nǹkan kan náà jọ ní wà síbẹ̀ lọ́wọ́ òtútù àjọ ní wà kí ló dé táwọn jà sílẹ̀ táwọn fi jálẹ̀ táwọn fi gbẹ̀mí ara wa kì í ṣe pé tí wàhálà bá ti dé àwọn ọmọ ọ̀sán táwọn jáde kódà bẹ́ẹ̀ fẹ́ fẹ́ ìwúlò náà tí ọba ti tẹ́ ẹ̀ bá ti tọ́ nílànà tó yẹ kẹ́ ẹ fi tọ́ ó di dandan ọmọ ọ̀sán táwọn jáde kí ló dé ṣe ní ilé ẹjọ́ wà tí kankan bá rí lójú lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ ẹ gbéra yín lọ sí ilé ẹjọ́ ẹ jẹ́ ká dájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ táyájọ́ bá dá tí ò tẹ́yìn lọ́rùn ẹ tún lè lọ ní ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Eléyìí ṣàǹfààní ju kẹ́ ẹ máa dẹ́bi ara yín ní gbogbo lọ, eléyìí ṣàǹfààní ju kẹ́ ẹ máa para yín pakópa lọ. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọmọ fọ́n ó ti fọ́ ọmọ àlòkù fún ọmọ fọ́n já sí sùúrù. Bákan náà mo wá ń ké pe ẹ̀yin agbófinró láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Ìjọba agbófinró láti ìjọba àpapọ̀, agbófinró láti ìjọba ìpínlẹ̀, agbófinró láti ìjọba ìpínlẹ̀. Àwọn ọ̀pọ̀ ìgbìyànjú ẹ̀yin yóò sì lẹ́nu méjì bí tágbára yín bá kàdé ibẹ̀ náà lẹ́ṣẹ́ dé. Mo kí mo lù yín lọ́gọ̀ ẹnu ṣùgbọ́n gbogbo iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe nípínlẹ̀ Ọ̀ṣun ẹ fi bẹ̀rù Ọlọ́run ṣe o, ẹ fi bẹ̀rù Ọlọ́run ṣe o, Ọlọ́run máa kún yín lọ́wọ́ o, Ọlọ́run máa kọ́ yín máa ṣe o. Tọ́ ìjọ aláyé ti dáyé èmi ò rò pé àwọn agbófinró tàbí àwọn olùdáàbòbò ìlú bóyá wọ́n máa ń ṣòṣèlú bóyá ẹgbẹ́ kan ni wọ́n ń ṣe tàbí ẹgbẹ́ kan ni wọ́n ń ṣe ṣùgbọ́n mo rò pé tí ń bẹ nílẹ̀ yìí
tí agbófinró tí wọ́n bá rẹ̀ kó ṣe kí wọ́n rẹ̀, tí wọ́n bá ṣètò àlàáfíà kó ṣe kí wọ́n ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn tí mo kà á lẹ̀ yìí. Mo mọ̀ pé àlàáfíà yóò jọba nípínlẹ̀ Ọ̀ṣun. Mo mọ̀ pé àlàáfíà yóò jọba nípínlẹ̀ Ọ̀ṣun. Mi ò lè sọ̀rọ̀ much nípa yín torí pé mi gbọ́ kankan tó jábọ̀ tàbá ṣíṣe yín, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin náà lè dáàbò bò lú, ẹ̀yin náà lè dáàbò bò lú, ẹ̀yin náà lè dáàbò bò lú. Ọlọ́run kò yín o, Ọlọ́run kò yín o, Ọlọ́run kò yín o. Gómìnà Adémọ́lá Adélékè, orí ilẹ̀ wà o, orí ilẹ̀ ìtọ́pọ̀ wà. Jẹ́ kí n sọ̀tàn kékeré kan fún yín. Ajá ní ìrìn àjò, ó sì wọ̀ kán lórí kòkó lọ́ọ̀kan, ẹ̀rù bà ó sá padà. Ó wá pàdé ìjàpá lọ́nà tó bu apẹ̀rẹ̀ tí ń lọ sóko. Ọ̀lọ́mọ ni mo fẹ́ lọ, ṣùgbọ́n kòkó ń bẹ lọ́wọ́ àdúgbò. Bọ́ọ̀nù apẹ̀rẹ̀, ìjàpá gbé ajá bọ́ọ̀nù apẹ̀rẹ̀, ó gbé ajá rúṣe. Ìjàpá ń tọ ìkòkò lọ, ìkòkò wà sọ fún ìjàpá pé ìjàpá ṣó ò ní lọ́ọ̀kan, ṣé ṣù ọmọ sí ọba? Ìjàpá ní ṣù sí ní ẹrù orí mi èṣù ṣe. Ìkòkò ní sọ pé ìjàpá ṣé bó rí mi lọ́ọ̀kan sá, ṣé kìí ṣe pé ṣù sí ọ? Ó ní ṣù sí ní ẹrù orí mi èṣù ṣe. Ìkòkò pakuru mọ́ ìjàpá, ìjàpá sẹ́yìn orí lẹ́lẹ̀, ajá bẹ́ jáde, ìkòkò náà má já. Ìjàpá ní sí bí mo sọ, èṣù ṣe mí, ẹrù orí mi èṣù ṣe, èṣù ní ṣe gbogbo wa.